Èèyàn lé ìwò lẹ ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́. Gist tá a gbọ́ yìí ó ní lórí àwọn sisi wa gbogbo tí wọ́n ń bínú tí wọ́n ń faraya lórí pé kábíyèsí ní kí Queen Naomi kan lọ dé sí ilé àwọn ní Kensington Heights ní London. Ẹ̀yin náà mọ̀ pé àtìgbà tí ọ̀rọ̀ àwọn ọmọ tó kù yẹn ti kú tí Queen Naomi tí wọ́n dẹ̀ ti fi wọ́n sílẹ̀ ní Agodi, àtìgbà yẹn ni bàbá wa ti ń rò wípé kí wọ́n take off, kí wọ́n travel lọ síbi tó bá wù wọ́n, kí wọ́n lọ rest, wípé àwọn fẹ́ kí wọ́n sinmi torí wọ́n ti go through a lot. Ṣùgbọ́n wọ́n ní Queen Naomi suggest London torí London ò jìnnà sí Nàìjíríà. Ṣùgbọ́n kí ni Queen Naomi dárúkọ London fún báyìí? Tí kábíyèsí dẹ̀ ni ó wà òkè pé kí wọ́n dé sílé àwọn ní London. Wọ́n ní àǹtí wa wọ́n ní kó sùn nígbà tó gbọ́ information yẹn. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí send request sí gbogbo àwọn sisi wa gbogbo lórí WhatsApp. Ẹ mọ̀ pé wọ́n ní WhatsApp page tó bẹ̀rẹ̀ sí sọ pé àwọn ò ní gbà, wípé wọ́n gbọ́dọ̀ fight o, wípé eventually kábíyèsí tún máa fún Queen Naomi nílé yẹn nìyẹn o, wọ́n á tún wí ilẹ̀ fún Tadéníkáwò, wípé no, wípé kò sí ẹni tó máa gba èyí lọ́tẹ̀ yìí o fún kábíyèsí. Wọ́n ní àǹtí wáṣà ti ń fa wàhálà lórí ọ̀rọ̀ yẹn, wípé òun tó ń gbé London òun ò gbé ibẹ̀, wípé kábíyèsí ò jẹ́ kó dé síbẹ̀ torí wọ́n ní there was a time tí ó wá bá kábíyèsí, àti sọ gist yẹn rí, tí wọ́n ní pé ìgbà tó wá bá kábíyèsí pé kábíyèsí ní kò lè dé síbẹ̀ torí wọ́n ní surrogate mom ẹ̀ wà ń bẹ̀. Ṣé mọ̀ pé surrogate mom ẹ̀ close mọ́ kábíyèsí nígbà kan, àti sọ gbogbo àwọn gist rí. Wọ́n ní so kábíyèsí ò jẹ́ kó dúró síbẹ̀. So wọ́n ní àǹtí wa ṣáà make wàhálà lórí ọ̀rọ̀ pé Queen Naomi fẹ́ lọ sílé kábíyèsí tó wà ní London torí bí a ṣe gbọ́ wọ́n ní Princess Diola àti ọmọ Princess Fọláṣadé àti ọmọ Prince Adé, wọ́n ní àwọn náà ń gbébẹ̀. So wọ́n ní in fact gan wọ́n ní inú kábíyèsí ti ẹ̀ dùn gan nígbà tí Queen Naomi ní àwọn máa wà ń bẹ̀, láti àwọn máa wà ní London, tí kábíyèsí dẹ̀ ní pé okay wọ́n á lè dé síbẹ̀ yẹn torí àwọn ọmọ àwọn tó wà ń bẹ̀. Ṣùgbọ́n kí la gbọ́, wọ́n ní àwọn sísí gbogbo yìí wọ́n ní bó ṣe fẹ̀rẹ̀ sí forí ya nìyẹn tó ń fara ya, ìpè ní never àwọn ò ní gbà, especially àǹtí wáyé, ìpè àwọn ò ní gbà, ìpè kì í ṣojú ní Queen Naomi fi máa dé sí ibẹ̀ yẹn, ìpè nǹkan tí ò mú un tóun ò lè gbé ibẹ̀ yẹn, ìpè Queen Naomi náà ò ní lè gbé bẹ̀. Nǹkan tá a gbọ́ nìyẹn. Lẹ́yìn yẹn la tún wá gbọ́ pé ó lọ kó gbogbo àwọn fámílì ẹ̀ wá, wọ́n wá ń bá kábíyèsí, wọ́n wá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ilé London yìí náà ni o, wípé àǹtí wa ń gbé London, wípé kábíyèsí ò jẹ́ kó gbé ilé àwọn tó wà ní London, wípé ilé mortgage sì ni àǹtí wa ń gbé ní London torí wọ́n ní kábíyèsí máa ń bá sanwó owó mortgage ẹ̀ yẹn. Wọ́n ní ṣùgbọ́n wọ́n ní ṣe ni àwọn fámílì ẹ̀ ṣe ni wọ́n ń rojọ́ lórí ọ̀rọ̀ yìí. Báwo ni kábíyèsí á ṣe allow Queen Naomi láti wá sí London? Ṣebí wọ́n mọ̀ pé London ni àǹtí wa ń gbé, wípé kò yẹ kí kábíyèsí ṣe báyẹn. Wọ́n ní kábíyèsí ní kò sí èèyàn kankan tó máa sọ nǹkan táwọn máa ṣe fáwọn, kò sí èèyàn kankan tó máa pàṣẹ fáwọn. Ṣé àwọn ni ọkọ ni àbí àǹtí wa lọ́kọ? Kí ni àǹtí wa jẹyó tó fi máa lọ kó fámílì wá pé wọ́n máa bóun dá sọ̀rọ̀ fámílì òun? Wọ́n ní bí bàbá wọ erin ńlá, wọ́n ní bó ṣe ṣọ̀nà wọn nìyẹn o. Ẹ̀yin èèyàn lé, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi. Ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lẹ́nìí, ẹ kú ọdún, ẹ kú ìyèdún, ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Ẹ̀yin èèyàn lé, bí mo ṣe ń sọ lọ, wọ́n ní inú bí kábíyèsí gan nígbà tí àǹtí wa tó lọ kó gbogbo àwọn fámílì ẹ̀ wá pé kí wọ́n máa bẹ kábíyèsí lórí ọ̀rọ̀ London yìí náà ni. Bẹ́ẹ̀ náà dẹ̀ la tún wá gbọ́ wípé ìgbà tí gbogbo wọn bẹ̀rẹ̀ sí sọ ọ̀rọ̀ yẹn, tí wọ́n ń gbé ọ̀rọ̀ yìí wò lọ́tún lósì, àwọn ò ní gbà o, àwọn ò ní gbà kí Queen Naomi gbé London o. Kí ló dé tó yẹ pé gbogbo nǹkan tí kábíyèsí ní Queen Naomi ni wọ́n fún? Ṣebí Queen Naomi nílé sí London? Kí ló dé tí Queen Naomi ò lè lọ gbélé wọn tó wà ní London?
oríṣiríṣi nǹkan ni wọ́n ní àwọn sisi wa gbogbo yìí sọ. Wọ́n ní bí àǹtí wa Aro wọ́n ní bí àǹtí wa Aro bó ṣe lanu nìyẹn o, ni àǹtí wa Aro bá ní Queen Naomi lè dé sí London ṣùgbọ́n kí kábíyèsí make sure pé wọn ò wíìlì ilé yẹn fún Queen Naomi o. Bí a ṣe gbọ́ wọ́n níbi gbogbo àwọn sisi wa gbogbo ìbọn ṣe gbá tì nìyẹn pé irú ọ̀rọ̀ rádaràda wo ló ń sọ, báwo ló ṣe máa ní pé Queen Naomi wọ́n lè dé sí London, aláwọn ò gbà pé kí Queen Naomi wà nílé kábíyèsí ní London. Queen Naomi lè lọ London bọ̀ wọ́n lè dé sílé kábíyèsí tó wà ní London. Wọ́n ní wọ́n ṣáà bẹ̀rẹ̀ wàhálà yìí. Bí a tún ṣe gbọ́ nìyẹn, wọ́n ní àǹtí wa wọ́n ní wọ́n bá ṣe kùrùkẹrẹ o, náà bá gba ọ̀dọ̀ Erelú Abíọ́lá lọ o. Wọ́n ní ìgbà tí wọ́n débẹ̀ náà kó ẹjọ́ pé kí Erelú wọ́n wá bá òun bẹ bàbá Erin ńlá lórí ọ̀rọ̀ pé kábíyèsí ní kó má gbé inú ààfin, pé òun ò dẹ̀ fẹ́ fi ààfin sílẹ̀, pé òun ò fẹ́ gbé ibòmíì yàtọ̀ sí palace, pé kí Erelú Abímbọ́lá kí wọ́n wá bá òun bẹ kábíyèsí. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní Erelú Abíọ́lá wọ́n ní wọ́n ṣe lè nìyẹn o. Wọ́n ní ẹsẹ̀ ò tẹ̀lẹ̀ nígbà tí Erelú lè. Wọ́n ní ó bá bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀. Wọ́n ní Erelú sọ fún yín pé kó má ever gbé ẹjọ́ palace wá sí ọ̀dọ̀. Allegedly bá ṣe gbọ́ ni o, wípé àwọn ò wà interested nínú ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní inú palace, wípé tó bá ní any problem pẹ̀lú bàbá Erin ńlá kó lọ bá bàbá Erin ńlá kan lọ sort it out. Ṣé ẹ mọ̀ pé gbogbo àwọn èèyàn náà ti mọ àǹtí wa yìí, wípé ó like kó máa tojú bọ ilé àwọn èèyàn kó máa lọ rojọ́. Wọ́n ti mọ irú èèyàn tó jẹ́. And yàtọ̀ sí ìyẹn, ń pariwo pé Queen Naomi ò lè dé sí ilé London. Ṣé kìí ṣe ilé ọkọ wọn ni? Ṣé bẹ́ẹ̀ yìí lẹ ranjú wá sí family oní family, lẹ fẹ́ da family oní family rù? So tí Queen Naomi bá dé sí London kí lẹ fẹ́ ṣe? Ṣé ẹ̀yin lẹ kọ́ ilé àbẹ́yìn lẹ ra ilé fún bàbá Erin ńlá ni? Tẹ wá ń pàṣẹ tẹ́ ń sọ oríṣiríṣi. Wọ́n ní àǹtí wa tiẹ̀ wọ́n ló ń sọ pé Queen Naomi ò lè jókòó lórí ọmọ òun àti Tadéníkáwò torí ọmọkùnrin lọmọ tòun, ọmọkùnrin náà ní Tadéníkáwò. Kí ló dé tí wọ́n máa gbé gbogbo nǹkan fún Tadéníkáwò lójú òun? Wípé ṣé ọmọ òun kì í ṣe ọmọ ọba ni? Ẹ̀yin èèyàn lé, ẹ mọ̀ pé gbogbo eré tí àǹtí wa ń sá yìí ó ní competition, kò sí nǹkan míì bẹ́ẹ̀. Competition lẹ́ ń bá Queen Naomi ṣe nínú ààfin. Competition. Kò sí nǹkan tí kábíyèsí lè fún yín láyè tó tẹ́ yín lọ́rùn. Látìgbà tí Queen Naomi ti kúrò nínú palace yẹn, ẹ̀yin nìkan mà lẹ́ ń gbé nínú palace yẹn. Queen Naomi ò má bá yín gbé nínú palace. Nǹkan tí parọ́pò sọ fún yín náà the other time ni pé ẹjọ́ wo gan lẹ̀ ń rò yìí ná? Ẹjọ́ kí lẹ̀ ń rò lórí ọ̀rọ̀ Queen Naomi? Queen Naomi ò gbé nínú palace, ẹ̀yin lẹ wà nínú palace. Still yet ní fọkànbalẹ̀. Still yet ẹjọ́ Queen Naomi ṣáá ni, ẹjọ́ Queen Naomi ṣáá ni. Ṣàfiṣe ni, enough is enough now. Wọ́n ní kábíyèsí ní àwọn ò fẹ́ gbọ́ ọ̀rọ̀ rádaràda pé kó fi Queen Naomi sílẹ̀. Àwọn ò fẹ́ gbọ́ ọ̀rọ̀ Queen Naomi kankan lẹ́nu gbogbo wọn. Ẹ máa ṣe bí ìgbà tó yẹ pé ẹ̀yin lẹ bá kábíyèsí ní property wọn. Ọlọ́run o, ilé olórogún mà lágbára o. So tí kábíyèsí bá ní ibi làwọn fẹ́ kí ìyàwó àwọn lọ, ta ni nínú yín tó lè pàṣẹ pé rárá? Ọba bá lórí ohun gbogbo ni. The best thing ni kẹ́ lọ wá bí jókòó sí kẹ́ keep quiet. Kẹ́ fi kábíyèsí àti Queen Naomi sílẹ̀. Àǹtí wa MT ó máa bẹ̀bẹ̀, tó bá tún yá á tún ṣe nǹkan míì, tó bá tún yá á tún ṣe nǹkan míì. Ṣé mọ̀ pé mò ń sọ fún yín pé bí àǹtí wa ṣe bó ṣe wá ń bẹ̀bẹ̀ yìí, kán fún ní ọ̀sẹ̀ bíi mélòó kan ó tún máa gbọ́, ó tún máa rí nǹkan míì mú yọ. The best thing náà ni kí kábíyèsí fi ẹ́ síbi tó wà. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, mò ń gbọ́ táwọn èèyàn sọ pé kábíyèsí ti divorce àǹtí wa kábíyèsí ò divorce àǹtí wa o. Èmi ò gbọ́ pé kábíyèsí divorce àǹtí wa o. Nǹkan tá a gbọ́ òun ni pé wọ́n ní kó dúró sékòó. Tó bá dẹ̀ ní event tó lè wá sí
Ilé Ifẹ̀ wá sí palace àbí lọ sí event pẹ̀lú bàbá Werinla anytime, but wọ́n ní kó dúró sí Ilé Ifẹ̀ nítorí wàhálà tó ń kọ̀ sí ní palace ó ti pọ̀ jù. Nǹkan tá a gbọ́ nìyẹn. Ẹ̀yin èèyàn lé mo mú gbogbo gist mo kó sójú kan fún yín ni nítorí pé kò sáàyè láti máa ṣe bí gist 8 9 mi ní time ṣùgbọ́n tí time ẹ̀ bá yọ ní weekend ẹ máa rí pé màá tún fún yín níbi gist 2 sí 3. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín bí mo ṣe máa ń sọ allegedly ní gbogbo nǹkan tá a gbọ́ yìí àwa torchlight ẹ̀ ni. Mo mọ̀ pé Ọlọ́run á gbàkóso. Ọlọ́run ló ti ń dúró ti Queen Naomi látijọ́ kò ní padà lẹ́yìn wọn. Ọlọ́run á dẹ̀ máa bá wa dúró ti bàbá Werinla náà pẹ̀lú ìfẹ́ àti ìdùnnú wọn àti ayọ̀ àti àlàáfíà ni àwọn méjèèjì ni wọ́n á jọ fi gbé ìgbésí ayé wọn. Ẹ̀yin èèyàn máa gbáradì fún Valentine Day. Kí la máa ṣe ní ọjọ́ yẹn náà? A máa sọ̀rọ̀ nípa ìfẹ́ tó wà láàrin ọkùnrin àti obìnrin àti bí obìnrin àti ọkùnrin bó ṣe lè jọ gbé ní ìrẹ́pọ̀ àti pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. And yàtọ̀ sí yẹn prize giveaway wa náà ó tún bọ̀ lọ́nà o. April 15 ẹ máa gbáradì o. Abáwaláyé ara o. Orúkọ mi ni Mashola Yorùbá ni mò ń sọ lórí ìkànnì yà ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell yín kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin subscribers fún bẹ́ẹ̀ ṣe ń share tẹ́ ń like tẹ́ ń comment lórí àwọn gist wa. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Ẹ ní tọrọ jẹ àti gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ Masholarate. Ọlọ́run á nífẹ̀ẹ́ gbogbo yín o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV ń kí yín o.